Báǹkì Àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà CBN mà ti kéde iye owó tí èèyàn lè gbà síta lọ́sẹ̀. Ó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 tá à ń wò lọ́ọ̀kan yìí, èyí tí yóò mú àdínkù bá bí aráàlú ṣe ní àǹfààní sí níní owó lọ́wọ́ dípò lílo ẹ̀rọ ayélujára láti san owó. Èyí mà ló jẹyọ nínú àtẹ̀jáde kan tí CBN mọ̀ síta ní ọjọ́ kejì oṣù kejìlá tí Dr. Rita Haisike tó mọ̀ buwọ́lù. CBN fìdí rẹ̀ múlẹ̀ pé 500,000 naira, ìyẹn ìdajì mílíọ̀nù náírà, ìní aráàlú ń ló lè gbà síta lọ́sẹ̀ báyìí, nígbà tí àwọn iléeṣẹ́ ńláńlá wọ́n mọ̀ ní àǹfààní sí láti gba 5 mílíọ̀nù náírà síta láàrin ọ̀sẹ̀ kan. Ìgbésẹ̀ tuntun yìí òun ni yóò mọ̀ wọ́gilé èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó fún àwọn aráàlú ní àǹfààní láti gba owó tó tó mílíọ̀nù 5 náírà síta lọ́sẹ̀, tí àwọn iléeṣẹ́ tí wọ́n sì lè gba mílíọ̀nù 10 náírà. Gẹ́gẹ́ bí CBN gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, àwọn àyípadà yìí òun ni wọ́n mọ̀ gbé síta láti mú àdínkù bá bí aráàlú ṣe ti ná owó pépà jù, tí yóò sì tún ṣe àfikún ètò ààbò gbé ogun ti ṣíṣe owó mọ̀kùmọ̀kù. Àwọn ìlànà yìí tí a ń gbé síta ń ló mà dá lórí bí a ṣe ná owó, tí a sì fẹ́ mú àdínkù bá bí a ṣe ná owó pépà, tí a sì fẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lo ohun ìgbàlódé láti lo owó wọn, pàápàá sísan owó lórí ayélujára. CBN ṣàlàyé gbígba owó síta lẹ́yìn gbèdéke ọ̀sẹ̀ kan tí CBN gbé kalẹ̀. Ó mà ló mà jẹ́ pé ó nílò láti san owó kó tó di pé ó lè gba owó síta o. Gbígba owó síta lẹ́yìn gbèdéke ọ̀sẹ̀ kan tí CBN gbé kalẹ̀, ó mà ló mà jẹ́ pé ó nílò láti san owó kó tó lè gba owó síta. Tó bá jẹ́ ẹnìkan ni yóò san ìdá mẹ́ta owó tó bá fẹ́ gbà síta. Tó bá jẹ́ iléeṣẹ́ ni ìdá 5 òun ni yóò san kó tó lè gba owó síta o. Bákan náà owó yìí òun ni yóò jẹ́ pínpín láàrin CBN àti ilé ìfowópamọ́. Bákan náà wọ́n ní lábẹ́ ìlànà tuntun yìí ó ní àǹfààní láti gba 100,000 naira lójúmọ́ pẹ̀lú 500,000 naira láàrin ọ̀sẹ̀ kan. Gbogbo ohun tó o bá fi ATM gbà òun ni yóò jẹ́ àkójọpọ̀ láàrin ọ̀sẹ̀ kan. Àwọn ilé ìfowópamọ́ báyìí yóò nílò láti máa kó oríṣiríṣi owó sínú ẹ̀rọ ATM. Tó o bá wọlé sínú báǹkì pé o fẹ́ lo ìwé sọ̀wédowó kò yí padà rárá, tó o sì lè gba 100,000 lójúmọ́, èyí tí ohun tí yóò jẹ́ kíkà pé o ti gba owó láàrin ọ̀sẹ̀. Àjọ CBN ó ní ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí ọ̀pọ̀ aráàlú kí wọ́n tẹra mọ́ lílo ohun ìgbàlódé láti máa san owó tàbí fún káràkátà wọn. CBN wá rọ̀ àwọn aráàlú, pàápàá àwọn olókoòwò, pé àsìkò ti tó báyìí láti tẹ́wọ́ gba ọ̀nà mìíràn láti gba owó tàbí san owó. Bẹ́ẹ̀ bá gbàgbé, ilé ìfowópamọ́ àpapọ̀ Nàìjíríà CBN ó ti mú àlékún bá iye owó táwọn ilé ìfowópamọ́ yóò máa já nígbà tí èèyàn bá gba owó lẹ́nu ATM. 100 náírà 100 naira ó ní yóò máa já báyìí, lòdì sí náírà 35 35 naira tí wọ́n ń já tẹ́lẹ̀. Kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó ṣàṣàrò wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o, láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba rèé yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.